tí Yorùbá bá pé àbàtà alágẹmọ bá dá lòòṣà òkè ń gbà kínú ohun tí wọ́n ń wí. Ẹranko kan wà tó fẹ́ farajọ àlégbà tí alágbà díẹ̀, alágẹmọ ni wọ́n pè é. Òrìṣà kan náà wà tí wọ́n pè ní agẹmọ, ṣùgbọ́n alágẹmọ tí ń jẹ́ ẹranko kan ni èmi fẹ́ sọ nípa ẹ̀. Orúkọ míì tí wọ́n tún máa ń pè ní ọ̀gà tí ń gbaṣọ aláṣọ wọ̀. Kò sígbà tí alágẹmọ, ìyẹn ọ̀gà tí kì í pààrọ̀ aṣọ, á máa pàwọ̀dà bíi kàásì nǹkan ni. Kò wá sírú aṣọ tí ọ̀gà bá fẹ́ wọ̀ tí ó nira fún un. Àwọ̀ tó bá fẹ́ dàbọ̀ra tó nira fún un láti gbà wọ̀. Gbogbo àwọ̀ tó bá fẹ́ wọ̀ ló rọrùn fún un. Ọlọ́run Olódùmarè adẹ́dàá ní òrìṣà òkè tí ń gbà fún alágẹmọ ọ̀gà nígbàkigbà tó bá fẹ́ pààrọ̀ àwọ̀. Kò sí ìgbà tí ọ̀gà bá fẹ́ pààrọ̀ àwọ̀ tí Olódùmarè kì í gbà fún un. Tí Yorùbá bá wá ṣẹ̀nù kótó tó rí àwo jáde lẹ́nu wọn tí wọ́n bá pé àbàtà alágẹmọ bá dá lòòṣà òkè ń gbà, kí ni ohun tí wọ́n ń pòwe fún? Wọ́n máa pòwe yìí nígbà tí wọ́n bá dáwọ́lé nǹkan pé kí Ọlọ́run gbà fún wọn bí òun ti fẹ́ lọ́kàn wọn, tàbí wọ́n ń ro ohun kan lọ́kàn ní dáadáa ni o, pé bí òun ti ń ròyìn kí Olódùmarè gba èrò ọkàn wọn ṣẹ kí ó di ṣíṣẹ, tàbí wọ́n fẹ́ pàṣẹ fún èèyàn kan, wọ́n á ní nǹkan tí mo fẹ́ kí o ṣe ni kí o ṣe. Nítorí àbá tí alágẹmọ bá dá ní òòṣà òkè ń gbà. Wọ́n máa pòwe yìí nígbà míì nígbà tí ohun rere kan bá ń lọ lọ́kàn wọn pé Olúwa gbà fún mi bí o ti ń gbà fún alágẹmọ. Àbá tí alágẹmọ bá dá ní òòṣà òkè ń gbà. Ibí ni màá rí dé nípa òwe tí mo mú wá sí etí ìgbọ́ yín. Ó dọwọ́ ẹ̀yin àgbà tí ẹ mọ̀ ti fún tẹ̀dọ̀ àṣà àti ṣe Yorùbá. Àwa tí à ń bọ̀ lẹ́yìn náà, ẹ jẹ́ ká gba iṣẹ́ àwọn àgbà yìí lá kí àṣà ìṣe ilẹ̀ Yorùbá máa parun lórí wa. Ẹ ṣeun o, ẹ̀yin àgbà tí ẹ fi ìmọ̀ yín bọ́ mi lórí òwe yìí, ọpọlọ yín ò ní pín yẹn kẹ̀. Àbá tí alágẹmọ bá dá ní òrìṣà òkè ń gbà. Fún àfikún, ẹ kàn sí mi lórí àwọn òpó ayélujára mi tí ń jẹ́ Omidan Potential Media àbí WhatsApp nọ́mbà mi 08144723354. Tí yóò bàbá tún pé alára ní gbára ga adìyẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó tó wọlé, kí ni ohun tí wọ́n tún ń wí? Ẹ jẹ́ pàdé nígbà míì nígbà tó máa sẹ́nu dé yẹn. Èmi tí yín tòótọ́ Omidan Tèmítọ́pẹ́ Àkàmọ́, Omidan Potential ló ń kí wa pé kárírà láyọ̀ o.